gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Adániwáyé, ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ o. Àfúnilówó, dákun fún mi lówó tèmi. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ohun tó ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé, sábàbí lolúwa fi ṣe, ìgbà mi jó sàn mí o, mo bẹ̀bẹ̀ o. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Kí n rówó náà, kí n rọ̀rọ̀ san láwùjọ àwọn ẹgbẹ́ mi, kọ́wọ́ mi torí kẹ́nu mi tọrọ, Adániwáyé mo bẹ̀bẹ̀. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Kí n rówó náà, kí n rọ̀rọ̀ san láwùjọ àwọn ẹgbẹ́ mi, kọ́wọ́ mi torí kẹ́nu mi tọrọ, Adániwáyé mo bẹ̀bẹ̀. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Adániwáyé, ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ o. Àfúnilówó. Kí ni dókítà, kí ni? Wọ́n dá mi dúró wáyé tí mo fẹ́ gbé ọkùnrin. Ẹ̀yin náà lẹ fẹ́ fún mi lọ́wọ́ kan. Owó kí ni? Ẹ̀jẹ̀ ẹ máa gbé mi lọ sí ìtì. Ìtì? Ọmọ mo bí n ò bí tètè rìn. Sọ fún ìyá rẹ kó gbé ọ lọ sí ìtì. Rárá, ẹ bá ti fún màmí lówó máa ń yọ ni. Ó ti sọ ìyá rẹ lórúkọ. Nígbà mo ti gbọ́, tí n bá dé ayọ̀ mi gbé ọ lọ. Sáàni jọ jáde. Ṣé ní ìsìn? Wọ́n ò wá ibi tí mò ń lọ. Máa lọ tí n bá dé. Ọgbẹ́ ẹ̀rọ mi ṣáájú. Sáàni jọ lọ ni. Ọjà àjọ lọ. Mo gbá tiẹ̀. Ní àlejò ní ẹnu ọ̀nà. Ìkan pupa bí àfin báyìí, ìkan dúdú bọ̀nàbọ̀nà bí ọ̀rọ̀ kí. Ní wọ́n bá ní àwọn ń wá yín. Wọ́n gbé mọ́tò náà ìyá kan mọ́tò wọn òjò tírọ́ọ̀kì òjò kan báyìí. Ní wọ́n bá ń kápá. Mo ní bo wájú ta ni. Kó lè ní ó pé o. Ní wọ́n bá jẹ́wọ̀. Tá a lẹ fẹ́, wọ́n náà fẹ́ rólé ìmọ̀ kí ló dé? Wọ́n náà sáfẹ́ rí yín kí n sílẹ̀kùn mọ́ ní láéláé. Ayé ti burú ju gbogbo èèyàn lọ. Kọ́mọ̀ sí pé àwọn olórí kan búkún kan ìjọ olóró wọn kó sẹ́yìn ìbútú tá a mọ̀ tí wọ́n bá ká. Ohun tó wo kó ẹ̀yìn mọ́tò Ọlọ́run ti jù bá ń lọ. Ṣé bọ́ mẹ́ńtò ní? Kí wọ́n mọ̀ kó. Kó kí ni wọlé? Ìwọ gan-an tọ́lọ́run là ń wò mọ́ láì. Inú jìnnà jọ̀run lọ. Èèyàn gbọ́dọ̀ fara táwọn náà tán. Ó lọ wọ́n àti lọ́dọ̀ wọn. Gé ìtàkọ́kọ́ ni. Ọmọ gbọ́dọ̀ mọ́ kí ni ò bá tó wá pa? Ó fẹ́ lọ jẹ itri kan ládùúgbò gbogbo oúnjẹ tó kúnnú lé. Ó tiẹ̀ tẹ́lẹ̀ nàgàsàn náà tí ò yẹ kó má sìkò tó yẹ kó fún chief. Ọjọ́ ló sì ti ń lọ ìtorí Ọlọ́run bóun náà chief náà sì máa ń ṣe báyìí. Ó ga o.
ẹ ǹlẹ́ o lálàáfíà ni ẹ káre láti bó. látọ̀dọ̀dọ̀ sí Gbádégẹṣin ni. Gbádégẹṣin ṣé kò sí nǹkan kan. bàbá ó wà o ara ìyàwó wọn ni ò yá o ó dẹ̀ wà ní ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan wọn a dẹ̀ ti ń gbọ́ròyìn pé ẹ̀yin gangan ni olùgbàlà torí ẹ̀ ní bàbá ṣe rán wá sí mi. Ọlọ́run olùgbàlà gbogbo wa àmọ́ ẹ sọ fún olóyè Gbádégẹṣin pé màá yọjú sí wọn láìpẹ́. látẹ̀kan táwọn ọmọ ti dé wọ́n ti jíṣẹ́ fún mi wọ́n ní Fádìrò sọ pé àìkú ní sẹ́rìn nígbà àwọn ọmọ náà ti wá jó wáyé kó náà ti dé ṣé tèmi ò wá bá mi báyìí kí tẹlòmíràn mọ́mọ́ tó jẹ́ mọ́ wọ́n mọ̀ jẹ́ ń fi irun dúdú sopó kábíyèsí Olódùmarè ń bolójú rẹ̀ wá. Adániwáyé ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ̀ o àfúnilówó dákun fún mi lówó tèmi ìyá kì í ṣe mi ọbẹ̀ kí a máa ṣe jẹ mí o. ọ̀kàrẹ̀ olóyè ilẹ̀ dá jìjì. ẹ ṣeun bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín. ọ̀kàrẹ̀ àwọn ọmọ ní ẹ sọ wípé káwọn ọmọ ń so. bẹ́ẹ̀ni láì bóni sẹ́yìn. mo ti dé. bàbá n tó ṣẹlẹ̀ sí mi ò ní wípé ìyàwó mi gangan lọ̀rọ̀ kan. a ti gbé iná gbàrá a ti gbé iná gbòòrò a ti gbé tẹsẹ̀ kùkú a sì ti lọ ọ̀nà jíjìn kódà a ti lọ òkè òkun ṣùgbọ́n wọ́n ní ọ̀dọ̀ yín nígbàlá wà. ọ̀dọ̀ Elédùà nígbàlá wà àmọ́ ọ̀ka kàídùbúlẹ̀ òkú okùn agbèní gbàgbé dìde ìyàwó rẹ̀ ó gbádùn sọ̀rọ̀ nìkan ìgbọ́kú ọkọ wọn ìgbọ́kú àdá wọn ìgbọ́kú ilẹ̀ àfikógbó yọ làlàáfíà níbo lẹ aya rẹ náà wà. wà nulẹ̀. mú mi sọ lọ́dọ̀ ẹ̀. bàbá ṣùgbọ́n ẹ gbé nǹkan kan lọ́wọ́. olóyè mọ̀ tù sí ọlọ́run wo bọ́ bá ti rí mi ọrọ́kùnrin. ẹ ṣeun bàbá ẹ máa tẹ̀lé mi ká lọ ẹ máa wọlé o ẹ máa wọlé o bàbá. ẹ máa wọlé o. ẹ rí báyìí mo rèé o tẹ́ ẹ bá mọ obìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó mẹ́rin bó ṣe wà lórí bẹ́ẹ̀dì bí ṣe ń ṣọ̀nù bí òrì bàbá ẹ̀ rà mí ẹgbàá ń kalẹ̀. olóyè ara rẹ ti yá báyìí fọkàn ẹ balẹ̀ ọ wàá ṣe kinní kan fún mi ó ṣe gáfárà fún mi. ìyá gbọ́dọ̀ jẹ mí ìyá kì í ṣomi ọbẹ̀ kí a máa ṣe jẹ mí o ìyá kì í ṣomi ọbẹ̀ kí a máa ṣe jẹ mí o. ná ẹsẹ̀ rẹ dáadáa ẹ ṣeun bàbá mi nígbà bóyá ẹsẹ̀ rẹ tẹ̀lé sí àwọn mọ̀ mí fẹ́ ara ìbalẹ̀ ọ̀rọ̀ yóò kájú bàbá ọlọ́yọ̀ ọ̀rọ̀ ìdàgbà ọmọ mi ìdájọ́ olóbodè ọkọ̀ ìyá ò gbọ́dọ̀ jẹ mí ìyá kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o ìyá kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. ìyá mi kò ní wọlé
bàbá mi akọ́lọ́ balẹ̀ wọn jẹ́dọ̀ tẹ̀tẹ̀rẹ́ rí àpẹjẹ rẹ ó balẹ̀ kó fún akọ́nàmọ́ àdúgbò sáàkì mọ́bìnrin fún àwọn ọkọ̀ mi lọ́tẹ̀ èmi lọ́mọ ẹ̀rí rẹ̀ gbọ́dọ̀ tó tó fún lẹ́ǹkọ̀ ilé arí arí ó tó jọba arí arí ọmọ ìdíje Adéjọpẹ́ ìgbà mi jẹ́rẹ̀ ṣé mo fẹ́ fẹ́ tẹ́ ìmọ̀ rẹ̀ fọ́mọ̀ rẹ̀ tí wọ́n ṣe pọ̀ gbọ́dọ̀ fara wọn nígbà tó bá gbọ́dọ̀ yéé ó ti jẹ̀bi mi. Ọ̀ wá ní bínú ni ò ní bínú gbẹ́bí jáde. Ní màá ti ẹgbẹ́ ọmọ tèmi ni Adéjọpẹ́ ni ò lè ǹdé mọ́ yìí ní ò lè ǹdé mọ́ yìí àwọn ò ní bínú. Adéjọpẹ́ ọwọ́ á lọ ní kọ̀ọ̀kan. Daddy! Chief! Daddy, Chief! Kí ló tó ṣẹlẹ̀? Adéjọpẹ́! Adéjọpẹ́ kí ló ṣe? Adéjọpẹ́! Chief kí ló ṣe? Adéjọpẹ́! Wojú mi ni! Adéjọpẹ́! Ẹ bá mi pè náà! Adéjọpẹ́! Kí ló sọ wọ̀ mí? Mo fẹ́ sí! Adéjọpẹ́! Àwọn alálẹ̀ yóò máa fún yín ṣe àgbà ọdẹ máa jẹ́ yín ṣe ṣe mú gan. Wọ́n ní àti wúkọ́ àti rìtù ogun bá ti jẹ́ ṣé mi náà gbé mo tó lè níyàwó lọ́dẹ lẹ́yìn odidi ọdún méje tó ti wà bẹ́ẹ̀dìrìdì. Bàbá tá a bá wá bínú mo mọ̀ pé nínú owó lè wà nínú ọ̀rọ̀ lè wà nínú ọlá ńlá tí Elédùmarè gbé fún yín lè wà. Bàbá kí ni mo lè ṣe fún yín láti jọ yín lójú. Olóyè ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀mí gígùn là ń tọrọ nínú téèyàn máa ń béèrè ilé ayé ní dáadáa kò sí tọ́lọ́run ti ṣe fún wa kókó ká tó fún lẹ́nu fún ìbéèrè rẹ tó bá wá ṣe mo fi ìfẹ́ àtayọ̀ gbà lórúkọ Elédùà. Bàbá ẹ fún mi sẹ́yìn. Bàbá ẹ̀mí yóò àgùn kò sì ní gbóògùn ìyá èmi àti ìyàwó mi àti foríkorí àfikún lókun a sì fi mú àkó ìmọ̀. Bàbá ẹ wà rọwọ́ mi ẹ rọwọ́ mi. Ìyẹn lè sọ pé ìyá yìí ló tún jẹ́ èèyàn mọ́. Lẹ́yìn àrùkiri ọdún méje èmi náà tún wá dùn ìyàwó padà. Àwọn tó ti wà lẹ́yìn yín lánàá tí wọ́n wà lẹ́yìn yín jẹ̀ta n ò ní padà lẹ́yìn yín. Bàbá ẹ máa rí ilé n ó ránṣẹ́ sí yín ẹ ṣeun. Ẹ ṣé bàbá aya mi ẹ ṣé mo dúpẹ́ àwọn ojú òní tí ẹ̀mí dàgbà ya o ẹ̀mí tójú lẹ̀ mọ́lẹ̀ o ẹ ṣé mo dúpẹ́ ìgbà tẹ́ ẹ wá sọ yí pé ẹ fẹ́ nǹkan kan nǹkan pé tá a bá ṣe ẹ sọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ bá fẹ́. Olóyè jù bẹ́ẹ̀ lọ ohunkóhun tẹ́ ẹ bá ṣe mo fi ìfẹ́ gbà lórúkọ Olúwa. Dìde jókòó ayé. Ẹ ṣe wàrà àbọ̀jẹ̀ yìí dà ẹ ṣe o ó dà àdúgbò ẹ ṣe o. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Àdániwáyé ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ o. Àfúnilówó dákun fún mi lówó tèmi. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ohun tó ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé. Wáyé ló ń kọ́ mi kí mo lè mọ́ lórúkọ ẹ̀. ìbá àti tẹ́lá ní lórúkọ mi. Ṣé àdúgbò yìí ló ń gbé ni? Yes, àdúgbò mi ń gbé. Mo ṣe ń wú ẹ̀ tó ń bọ̀ láti ibẹ̀ tí mo rí pé fat Ọlọ́run parí ṣeṣe lára gan. Báwo ṣé a lè mọ ẹjọ́ ẹ̀dá báwo? Ìsọ̀rọ̀.
ìkan lára àwọn mọ́tò tí Ọlọ́run jogún fún mi lélẹ̀ ó pọ̀ o ìkan lára ẹ̀ náà ni ilé ó ní lọ́ọ̀kì gan. ara mọ́tò yín lélẹ̀ ẹ̀yin tó jẹ́ pé bí mo ṣe ń bọ̀ ni mò ń wò yín báyìí tẹ́ ẹ ṣílẹ̀kùn fọ́gà yín. mo kàn ṣílẹ̀kùn fún wọn ní àbí ṣé wọn kì í ṣílẹ̀kùn létí yín ni. a máa ń ṣílẹ̀kùn ọ̀gá dráìvà bọ̀dá mẹ́ta kí ló ní tẹ̀yìn tẹ́ ẹ kọ̀ lábàá tẹ́ máa parọ́ náà. mi ò parọ́. dúró náà èlò ní sálárì ẹ lóṣù gan-an tó fi fẹ́ fẹ́rù mi báyìí láyé ẹ ní ayé ẹ tó bá tún dá mi dúró nǹkan tí màá ṣe fún ẹ ó yẹ kí n dákúnlẹ̀ ẹ̀kẹ́ ẹ̀ ní gbogbo erí olóyún. òní lélẹ̀ yìí o kò tí ẹ̀ fáìn gan kí bó mo ṣe pamọ́ gan náà àti ò tí ẹ̀ fáìn kò jẹ́ lẹ́ni ni ẹ ó jẹ́ lọ́la jàre. ó ti ẹ̀wé fún mi pọ̀ ń bọ̀ ọ̀bá wa lọ́ọ́ bá mi lé ńkọ́. mo rò pé jókòó láàbí ìbá òye lọ bìlọ. bẹ́ẹ̀ni nígbà tí o dùn mí lè má bá mi lé. oye chábà aya mi. ẹ bàbá ẹ káàbọ̀. wo bá a ní kó wáìnì wá nù fíríjì mu wáìnì gidi tí tájú ni o. kò sí bẹ́ẹ̀ mọ́. ẹ̀wọ̀n ti fi ṣàlejò tán lánàá. mo mú nǹkan wá náà mọ́ mo ní wọn á jábọ̀ bí mo lọ fún ọ ní. sọ̀hún dáa. ọkùnkù dáa ọ̀rọ̀ gbadégẹ̀sì náà mà ní o. n ò mọ̀ kó sẹ́pẹ́rẹ́ náà ọ̀gbẹ́ni tó báyìí. owó tó bá ń lé títọ́ ń ṣiṣẹ́ kú owó náà ò lè parun owó tá a bá ń lé tà ń ṣiṣẹ́ kú. bẹ́ẹ̀ni pa àtọ́jú èèyàn lásán ayé ẹ̀tọ́ ló ti ń sáré bí ọdún méje tẹ́lẹ́dùá sì fún mi ṣe ó ní kí ni mo fẹ́ mọ̀ pé ìlẹ̀ fọ̀rọ̀ pamọ́ fún àtijọ́ ń bọ̀ ọjọ́ pẹ́ ó ní gbogbo ń lẹ́dàá ṣe fún yàn ló ṣe fún mi ẹ̀mí gígùn là ń tọrọ ṣùgbọ́n nǹkan tó bá ṣe mo fara. o ti yóò bá bọ̀ ó ti bọ̀ ọ̀dọ̀ yọ̀ bọ̀. a wá fẹ́ etí kó ìyàwó ẹ̀ fẹ́ẹ́ kò létí bàbá ẹ̀ máa rọ́wọ́ mi àwọn rọ̀wọ́ táwọn wí wọ́n bá ní wọ́n á wo ilẹ̀ táwọn wí kì í ṣe kó fẹnu sọ́mú mi débẹ̀ tẹ́ ẹ bá dún báyìí ẹ̀ lérò pé ibi ilẹ̀ ń wà mo lé mi náà nílé ayé kan yìí. nílé yìí náà. nílé yìí náà mà ní o ọ̀rọ̀ dáa mo pẹ́ ìyẹn mo ní jábọ̀. ọ mọ̀ pé oríire rẹ kọ́lọ̀ ń jẹ́ ọ̀nà àwọn ọmọ rẹ ni ṣe rí nǹkan méjì ní máa sọ ìyàn do lóríire báwọn níyàn fi ra àánú gbà lákọ̀ọ́kọ́ iṣẹ́ owó téèyàn ń ṣe tàbí tí ń wù ní wà sáràlú sọmọ ní kejì sọmọdé ságbà lẹ́yìn náà àti máa ṣe bọ̀ àwọn bàbá tó bíyàn tó ti ṣoore dáadáa tí a rò pọ́gọ́ bó lóru ẹ̀ ló ṣe máa ra àánú gbà lọ́kùnrin sí i kábó nínú ìyọ̀ ní o ẹ kú oríire o ẹ kú oríire ẹ ṣe ní àyà mi. kéde ṣé kọ́yàn kó àtàkà wa. irọ́ nígbà tí ìṣẹ́gun ẹ̀dẹ̀ mo tún wà mo ti. gbẹ̀gì ń kọ́. irọ́ àmọ̀jẹ́ yóò mi. ọ̀dà ń lo ìfiyínlẹ̀ mo rí. sọ́jà ayárànù. ọ̀yá mi lọ. ọ̀rọ̀ alẹ́ kan. ọmọ pé ọ̀rẹ́ àgbo lọ̀rẹ́ wa. ọ̀run àti ilẹ̀ sì ti ṣẹ̀ ọjọ́ ti pẹ́. wọ́n á rí i pé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní o ẹni a bá sì sùn tí náà là á já wọn parí mo fẹ́ fi àṣírí kan hàn ọ́ mú mi ó dùn ó jẹ wá ṣe ó sì lójú ẹni mo lè fi hàn tí ò bá jẹ́wọ́ tá a jọ mọ inú ara wa ní tí ní epo owó àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní ní wípé owó ń bẹ lóye mi gbogbo nǹkan àní tó dáa mo ní tọ̀dọ̀ rẹ kù díẹ̀ káàtó. ó ṣẹ̀ṣẹ̀ àrònú nù ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nù. mo á fẹ́ kó dọ́gba ìwé àṣírí kan bẹ tẹ́lẹ́dùà sọ̀kalẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ táwọn bàbá mi rí mú nú ẹ̀ ìwé náà ṣiṣẹ́ ara oríṣiríṣi èmi náà tó jogún ẹ̀ lọ́wọ́ wọn ìwé táwọn wí yìí tó bá ti wà ní owó èèyàn téèyàn sì mọ gbólóhùn rẹ̀ kò sí iye téèyàn fẹ́ ní téèyàn ò ní ní lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó sì ń ṣe ìwòsàn lọ́pọ̀lọpọ̀ èmi ò rí bí àìsàn náà ṣe le tó ní ìyẹn ayé yìí ni ó wo àìsàn náà sàn téèyàn bá sì ń fẹ́. gbẹ̀yìn ọba ṣòwò owó ọyẹ ọlọ lẹ́sẹ̀ máa ń kàn àwa bọ́ ọkọ̀rọ̀ lé
à ń sí abẹ́ ní àmówó àti abẹ́ ayé ó béèrè iṣu ní ń tà ní àbágbàdo ṣùgbọ́n pé ń ṣèwòsàn báyìí ṣèwòsàn èèyàn ń bá rí pọ́ńtọ̀ ló lọ èèyàn àfàìsàn ṣe wá sí máa rúbọ lóòótọ́ ni gbogbo ń tá a bá nílà àfi yan gàn sọ́nà bí ó bá wù. bẹ́ẹ̀ni ó ní gbólóhùn mẹ́ta kan tá a pè kéèyàn tó lè fojú rí ìwé náà téèyàn bá sì pé gbólóhùn tán tó gbéwèé ńlẹ̀ tó fẹ́ fi ṣiṣẹ́ èèyàn láti di ojú rẹ̀ tó téèyàn bá di ojú àǹjànú kan jáde àǹjànú tí ń jáde ńgbà ayé àwọn bàbá mi náà ni òní ó ṣiṣẹ́ ìyanu tá a fẹ́ kó ṣe lójúwó náà ni òun náà ní ó bù síbẹ̀ ohunkóhun ó wúlò fún nǹkan mi náà ó wúlò fún nǹkan mi náà. wọ́n dàgbà wọn lẹ̀. ọ gbọ́dọ̀ sínú bí àwọn ọkàn lẹ́mìí kágbẹ̀mí èèyàn ni ọ gbọ́dọ̀ sínú bí pé èèyàn kan ṣe ọ tó bá ní ọmú ilẹ̀ ọmọ ọmọ bá ń jọ kejì yóò kú náà ni. èmi èso ń bínú tẹ́lẹ̀ àwọn ẹ̀kan ń bẹ ládùúgbò tí wọn kọ̀ kábùkù ọ̀kàgbà wọ́n sì ní ọmọdé tó bá ní èèyàn àgbà ọ̀kọ́lẹ̀ àgbà náà ó jẹ́ ọmọ pẹ̀lú rẹ̀ ò ní kọ́lẹ̀ pa. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ̀rẹ́ mi pé ọmọ rẹ tó bá ń ṣe àlejò lọ́wọ́ kò gbọ́dọ̀ fọwọ́ kàn wé kódà tí máa ń bẹ lóòrẹ́ wọn wọn ò gbọ́dọ̀ dì mọ́ ọ tẹ mọ́ ìyàwó rẹ tí ẹ gbọ́ ìyàwó rẹ ń kọ́. kò sí ilé àbúrò rẹ̀ bí mo ń dá gbòòrò ó ti lọ ọbẹ̀. etí mi ò gbọ́dọ̀ gbọ́n tá à ń sọ yìí wá jẹ́ ń pe gbólóhùn tí òwe yìí ṣe òwe tí gbólóhùn mẹ́ta péré náà ni. sọ jẹsọ yìí báyìí. wọ́n á fi sọ yìí tẹ́lẹ̀ yẹn fún wa ni àti tẹ́jẹ̀ léwu àtọ́jú yẹn lálẹ́ wọ́n fi tẹ́lẹ̀ ọ̀bẹ là fún wa ni. Ìgbọ́ tí mo mọ kọ ni bọ́ bá gùn mí. ọmọ akọ́tọ̀ bá gbọ́ yóò tán. bẹ́ẹ̀ ni. níṣètò tí a mọ gbólóhùn yìí ojú rẹ lè rí ìwé ọ̀hún o sì lè fọwọ́ kàn. wọ́n gbàgbé pé tó o bá ti pe gbólóhùn tán tó o fẹ́ ṣe ó di ojú rẹ tájànú ó fi jáde àjànú náà ní jáde ńgbà yá bàbá ní ó ṣiṣẹ́ ọ̀hún ìwé ọ̀hún náà ni. ọ̀rẹ́ mi èjì wẹ́rẹ́wẹ́rẹ́ ní domi o ìwọ̀wọ̀ ní dojo ìjà kéékèèké ogun ní dáhùn ò ní sọ̀wà nínú àwọn oníṣẹ́ra wa tọ́jú wà ní àwọn oníṣìwà wọ́n sọ̀wà nígbà ọ̀ ń bá ti dé wọ́n á gba nǹkan mi padà jù bẹ́ẹ̀ o dúpẹ́ kò ṣe é bí àpò náà àyọ̀gbẹ́lẹ̀ àpò náà. ìyà ò gbọ́dọ̀ jẹ mí ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. ìyà ò gbọ́dọ̀ jẹ mí ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. àmọ́ n ò ní fojú yín sọ́nà. jáde má fojú wa sọ́nà. ṣé ẹ ti gbọ́. sáwọn pé a máa mísì yín bọ̀. a pàdé ayọ̀ àwọn àgbà sì wàá bọ̀ wọ́n ní asáré tètè ní ṣáájú igbó àyìnbẹ̀rẹ̀ ní ṣáájú àwọn èèyàn ẹbọ ní pẹlẹbọ àṣàṣì ní palásàṣì bókìtì ọ̀gán bá jìn orí ara ẹ̀ ní jìnsì tá a bá rí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó fẹ́ fojúkójú wò yìí bí wọn sì sí nílé ilé ó gbóǹtọ̀ mọ́ àṣẹ ti kù ẹ sì pẹ̀lẹ́ o. bọ̀dádì ẹ má gbàgbé pé owó tẹ fílẹ̀ fún wa ó ní táìmù. àní mi fojú yín sọ́nà. èmi ti fẹ́ ẹ̀gbọ́n. ẹ ra wá dájú o. dájú. Ọ̀sà kúlẹ̀ tàbí kíkẹ́ ní máa kó ní wọ́n dàbí ilé ọ̀sán ti sẹ́sọ̀ wà ó. dáìbà oró gangan lórúkọ tí wọ́n pè wọ́n ayé a kò kiri pẹ́ẹ́pẹ́ẹ́rẹ́ jẹ́ lórúkọ tí wọ́n pè àyà mi òṣòro nga a fọ pápá gógó lórúkọ tí wọ́n pè wọ́n èso ọ̀dàrà ẹni bá fọ pápá gógó ìjọ náà lórí rẹ̀ túká atukọ̀. It's an accident. This is an accident.
níbo lọ ń bọ̀. mo ní níbo lọ ń bọ̀ níbo lọ ń lọ. bàbá mi níbo mo wà iná. ọ̀lẹ́ aláàrẹ̀lá àkáyé ìrìnàjò láwọ̀ àbí gbòòrò. ipò òkú báwọn lẹ́mi tí mo dábẹ́ ìrìn àjò fún ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ mo ní pẹ́ darí ní ìsìn mo ti gbé ìwé owó ọ̀rẹ́ fún ọ pé tí bá ti dé fún àgbà lọ́wọ́ ẹ̀. ẹ̀wọ̀n lánàá ṣé àgbọ̀ ní sí ọ́nà tàbí dá ìgbẹ́jọ́ lórí wọ́n tá a fún nílọ̀ tá a gbé dúkìá ayérayé fún dúkìá ìbí wa pé kọ́ máa fi sọ lápọ̀ bá kò gbẹ̀gbẹ̀ tó gbé fọ́mọ ó sì fi wà ẹ̀gbẹ̀ náà sì ní gbèjù sí gbọ́ àdúgbò àdúgbò ọkùnrin kò sùn mí ní ìbàdàn mi àwọn yóò ṣe ọ̀rẹ́ mọ̀lẹ́ni wà tí ń bá ìpadà nílé ìlú ní gómi kọ́pẹ́ yìí. dèdèrè orí ṣe jẹ́ ìtọ́ àbábalẹ̀ ó tó padà ẹ̀rọ lọ ìwọ́n tó jẹ́ pé ó ti padà lọ láti kù ọmọ náà. èmi tí mo fi ẹ̀kú wò nígbà tí mo kú láyé má ní sí tí mo kú ní rèwerèwe wọn kọ bí rẹ wọn tó tún wá dàgbà lójó owó ní sílé ayé wọn náà wọ ẹwú lẹwú. ẹ̀jẹ̀ àdánwò. ṣé kíkí ni ó lè ṣe. ayé sájà àdánwò náà ti mọ́tàgbà mọ́lẹ̀ o ẹ̀jẹ̀ àdánwò tó bá ti lè ṣiṣẹ́ báyìí. ó ti á lọ ọ̀dálẹ̀ lọ ọ̀dálẹ̀. kó lè lọ kọ́mọ̀dé. mo sì kà ní ó sì ní máa ní sùúrù. ṣé kàlẹ́ ṣe bá fẹ́ dánwò ni àìmọ̀ bí ó lè mọ̀ ṣiṣẹ́ báwọn. tọ́wọ̀n ni ẹgbẹ́ tí bá dánwò tó bá ṣiṣẹ́ kí n máa kọlu gbákọlá ní. adolówó nù. ọ̀sán àtẹnumọ́ adolówó dùn ẹ̀dọ́lówó nù owó láìpẹ́ lówó dùn ní ẹ̀dọ́lówó nù dolówó. tó ti ẹ̀fẹ́ lè pè bówó bá dé èmi rẹ̀ ọmọ pẹ́ déédéé. ọmọ ti abẹ́rẹ́. ẹ sàtọ̀jú mi àlékúndé sùn ẹ sàtọ̀jú mi ẹ sàgbé bọ́ọ̀ta. máa lọ kí n fi gbé ta ìwọ náà lọ gbọ́dọ̀ rí. ẹ má wulẹ̀ jẹun wọlé lọ ó ní bẹ́ẹ̀ bá fẹ́ lò ó lẹ́ẹ̀ díjú ni ẹnu ká sì díjú náà ni. díjú ẹ o torí bá ọba fẹ́ lójú gbogbo ń tá a ṣe sílé ìlú ayé ògbó o. ó ti dì í. ìyá mi àbọ̀ yóò ní ìgbà fáwọn ìgbà yóò alábàájí kí ní ìwé yàrá rẹ̀ ìgbà tí ìrìn àjò rẹ̀ pẹ̀lú ìgbà tí a bọ̀ nígbà kí ni ìṣiṣẹ́ lóòótọ́? ṣé iṣẹ́ ni ìwé yìí kò lọ ara mi àpẹẹrẹ kó fẹ́ ṣiṣẹ́ ni tí ọba ṣiṣẹ́ ariwo ní délẹ̀ mọ́ a jẹ́ pé mo dolówó. ìyá lọ́kọ̀ pápá gbọ́njọ́ náà ló rẹ̀ tó ká. atukọ̀ 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 atukọ̀. bíi. bó ti rí bọ́ bá táyé wá ọmọ àtúnlẹ̀ omi ò lè sí àárín náà kọ́ padà ọmọ rí rí káàkiri ọmọ jẹ́bí ọmọ jẹ́bí káàkiri títí ọjọ́ ló fi Officer, what a pity. Hello, ọ̀gá. Ẹ wo accident yẹn bad gan o. Kódà àwọn méjì yẹn kú pátápátá gan ni. So kò sí nǹkan tó mínú wọn. Sáìdì ọ̀nà Wákàjà road yẹn ni.
so ẹ fún ambulance kó wá páàkì wọn lẹ̀. Okay sir. Yes sir. Thank you. Mr. Man. Yes sir. Báwo ni incident yẹn ṣe ṣẹlẹ̀? Àwa fọ mọ́tò yẹn jẹ́ wọn ni o. Bá ṣe rí mọ́tò yẹn tó ń bọ̀ báyìí tó kàn wọ́gbọ́n ní bírèkì ẹ̀ ló láti fẹ́. Ìgbà tí ó wá ṣẹlẹ̀, kò sí ẹni mọ̀ yàrá. Àtẹ̀bí kí ni ṣẹlẹ̀? Ààrẹ ni mọ̀tò ọkọ̀ kó kọjá kó sásá kankan lójú ọ̀nà. Bàbá Lékan, orí ìjókòó lẹ tún wà ní. Ẹja lọ. Ẹ bá lọ ní ìṣẹ́gá. Àkúrẹ́ là ń lọ. Àkúrẹ́. Ṣé ilé ìbẹ̀rẹ̀ tá a ní wọ́n ṣàtúnṣe ẹ̀ ṣó ti parí? Lásìkò wọn ti parí rẹ̀. Kò lẹ́yìn sá lọ nù fárí orò ọ̀wá lè mọ́. Irọ́ kò lè dé mọ́. Tí fárí orò wá dé mọ́, àwọn ọmọ rẹ̀ ń kọ́. Àwọn ọmọ rẹ̀ lóòótọ́ ni. Síbẹ̀ náà sísá lọ wa kí ló rárán nísìn. Àbí nígbà tọkọ lo ogun tó kú sógun. Tẹnirọ́ o, wọ́n mọ̀jẹ̀ yàwó ọ̀gbọ́n lé o. Nígbà ogun bá parí, ọlọ́kọ ń rọ́kọ. Aláya ṣé tí orí tí ò ní wí? Nígbà mọ̀ ń bá wá bàbá wọn tì. Wọ́n sá mọ̀ pé mi náà ni ọ̀rẹ́ kan pàtàkì tí bàbá ọ̀hún ní. Wọ́n mọ̀ wá mi bọ̀ àárín bí eré wọn kàn la aláfùrẹ́. Kọ̀mọ̀ pọ̀ ń bímọ tẹ́lẹ̀ kó tó gbéwé àṣírí wá fún ọ. Obìnrin máa dá lẹ́bi bọ́lá ti bọ́rọ̀ orin nù. Ẹni ẹ̀ ń pa mí àti ìlówó báyìí àti ìdólówó. Ìyá máa lọ bí àti ráyè náà. Ṣáà fi bí ilẹ̀ ni. Á fi bí ilẹ̀ sáwà lápọ̀. Àwa káàkó ìgbọ́n mo ti ń ṣagbára lórí ẹ̀ bí ó ṣe di tèmi ni. Ìyá mi rè ní mo ti mọ́kàdé tí mo rówó náà. Bàbá mi rè. Ṣé wàá fi gbogbo wọn lẹ̀ bẹ́ẹ̀ náà lọ ni? Bàbá Lékan ti fọ́tò mọ̀mọ́ àti ti bàbá àmọ́ kún ọ̀rà kúrẹ́. Ṣé mọ̀ pé ẹ ń bá ló lọ tó ní láárí? Tó kọ́lé kí bí ẹyẹ kò ní kẹ́rù láti ibìkan lọ bò mí. À ń ní lọ́rùn ní tá a bá ṣe lẹ́kọ̀ọ́ tè kò ní í gbé. Tá a bá ṣe lóṣogbo tòṣogbo ní í ṣe. Ṣùgbọ́n ilé yìí ti di tèmi náà. Bẹ́ẹ̀ ni mo ti ṣe débẹ̀. Ìwé kéwé ìbè pẹ́ẹ́dùngbá ìtàkùnkítàkùn ìbákẹ́kẹ́ ẹ̀dùn bá lù ẹ̀ kò sí yanjú tí ó tún bẹ́ẹ̀ sùdùn ẹ̀bọ mọ́. Àkàṣe o bọba dé èmi mo níbí. Àkàṣe o tọba ríbi tú tí wọn bá rẹni túlẹ̀ tọba wa gbé mú wọn sì wá nǹkankan fún kọ́mọ́dà bí ìyànjẹ. Àmọ́ abẹ́rẹ́ jẹ́ àmọ́ bàbá Lékan ó jẹ́ ìjà lọ. Ilé ìlú ọ̀sá lọ fún ọ o mo sípò padà ní ayọ̀ ni o wọ́n mọ̀ wá o ẹnìkan ò lè gbà ọ̀rọ̀ mi mọ́ èmi mo ní ọ́. Ẹ sájà lọ ẹ̀jẹ̀ á lọ. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Àdániwáyé ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ o. Àfúnilówó dákun fún mi lówó tèmi. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Òótọ́ ló kúkú sọ àìmọ̀ bíi àdúrà tí í gbà náà ni pé wọ̀ọ́lọ́ ní tí mo fi owó ìsùn tí ó bọ́ sí o gbogbo wàhálà ìdààmú ìfòòró nílé ayé mi ìgbà àkókò yàgbà. Ẹ wá gbà lọ́wọ́ wọn. Kí wọ́n ń tọrọ owó ni? Kí máa ní ọ́? Èmi lórí mi burú ni àbí ìwọ lórí rẹ burú? Ìwọ tó ń tọ́ lẹ́nu pàṣẹ. Madam, what is your problem? Kí ló dé? Ìyẹn ṣe ń bàbá olóye àkùkù ní sọ̀rọ̀ kankan abambi ó ní it is hungry I am hungry a sì fún lówó. No, let me tell you, tẹ́ ẹ bá ti rí ẹnìkan ní condition yìí oníbàárà ni. Ìgbà bá lẹ́nu rẹ̀ ní ìláyé náwó sí i. Ẹ fún lóúnjẹ lánàá. Ẹ wá dákun ẹ má bínú pa náà. Ṣé bí mo ní kí ọ náà má bọ́lẹ̀ nínú ọkọ̀? What is your problem? Ẹ wò. Àmọ́ ìbá tí a ti mọ́nú ọkọ̀ tí yíká yìí ó tó wọnú ilé ẹ̀yin lè bá ti mọ́nú ọkọ̀ sẹ́mi wà bí. Ẹ̀yin dìndìnrín lásán yìí dìndìnrín tí ń pè yàn dìndìnrín ṣé dìndìnrín lọ mélé. Wà lọ jẹun sí i.
wà lọ jẹun sìn máa lọ sí kàńtìn sìn ó ń ranù mí mọ́bí tán ti forí kókó kúkò tó wá ń wẹ̀ kiri fàṣẹ sínú. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Adániwáyé, ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ o. Àfúnilówó dákun fún mi lówó tèmi. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. ẹ wo ẹ jẹ́ ká ṣe nǹkan tá a máa ṣe torí ọjọ́ ń lọ nìyẹn o. ó yẹ kí wọn náà mọ̀ pé n ò lè ṣàsopìyè lórí ọ̀rọ̀ owó skul ẹ̀ àmọ́ ìwọ náà mọ gbogbo ohun tá a fojú wí ná kó tó di parí inú ilé ìkósí ẹgbẹ́ ẹ̀ tí ń fowó ránṣẹ́ sí wa tó ní àfi yanjú ọ̀rọ̀ ilé ṣé kọ́ wa gbọ́ pé ọ̀rọ̀ tílé ìwé la tó lọ fowó ṣe níbi tá à ń fọrùn hàn náà la tó wà. kó tó di pé a yanjú ọ̀rọ̀ tó ní skul ẹ̀ tó ọ yẹ kó ní sùn nígbà tí ọbẹ̀ tó bí oṣù kan sísìn á rí ìrẹsì sí. oṣù kan kí nìyẹn ó kú bí oṣù kan sì tẹ́ máa bẹ̀rẹ̀ exam ẹ wá sọ fún mi pé kí ní tìrúdọ̀ oṣù kan ẹgbẹ́ àkọ́wọ́ sùn tèmi o. ẹ káàsán sá. ẹ pẹ̀lẹ́ o ṣé kò sí nǹkan o. rárá àjọ afẹ́rí dáàdi ilé kan. dáàdi ilé kan. àwọn náà ń gbé. wá. ok bóyá ẹni tí ó ń gbé bí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti kókó rẹ̀ wí. ibí ni wọ́n ń gbé sẹ́ẹ̀. dáàdi ilé kan ṣé dáàdi ẹ̀yin bí ilé kan ni kò ń ṣe bíbá yìí jàre. irọ́ àwọn ti kókó ń bí wọ́n ti kó lọ sí ilé wọn tuntun lákùrẹ́. wọn ò gbá Àkúrẹ́ wọn ń sọ ọmọ Àkúrẹ́ ilé wọn ní bíbá a sì wá bíbá ní last week. wọ́n ti kó kúrò ń bí ẹ máa lọ. Àkúrẹ́ wọn ń gbé nìsín. dáàdi kan kó lọ Àkúrẹ́. ìyá wá síbí last week. àná ti kó kúrò ń bí báyé ẹ̀dẹ̀ máa lọ ẹ má pàkúta sọ̀rọ̀ tá à ń sọ jàre kí ló dé náà. àtẹ́ni tó sọnù ọjọ́ kan báyìí ọlọ́run jẹ́ rí ọ̀rẹ́ láti lẹ́kọ̀ọ́ kẹ máa gbọ́ bí kíbi tẹ́ bá wà nínú àtẹ́ni tó kú àtẹ́ni tó sọnù ọjọ́ kan báyìí náà máa rí ọ. bàbá lẹ́kọ̀ọ́ ti kọ́ kúrò bí tuntun kúrò. àwa la wà bí nìsín. mo fẹ́ kó mọ̀ wípé sórí láìpẹ́ àwa yìí tí ọmọ bá ń ṣiṣẹ́ déédéé ó gbọ́dọ̀ ní àsìkò gbádùn tiẹ̀ náà ó nọ́mà tó náà máa fi ṣùgbọ́n ó gẹ̀tẹ̀ èmi máa ń fàsìkò lẹ́ o nítorí pé mo mọ̀ pé mo wà very hard working mo máa ń ṣiṣẹ́ kárakára mo sì mọ̀ wípé mo bá tọ́ táì bẹ́ẹ̀ kí n gbádùn ayé mi. mo máa ń ṣe fàájì. mo gbọ́dọ̀ ṣe fàájì ká jókòó pẹ̀lú oge kóge jẹun ẹran sí wa lọ́rùn kó ṣe gbogbo àbí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tó o gbọ́dọ̀ wà tí yẹn gbọ́dọ̀ máa ṣe inú yẹn á máa dùn. ọ̀rọ̀ tí mo bá yín sọ pé kẹ́ sọ fún wọn ṣé ẹ ti sọ fún wọn. báyìí á dáa fún ẹ tí o mọ̀ pé wórówóró tá a ti ń sọ látẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ àtọ́jẹ tá à ń sọ ó ti fẹ́ mú mi gbàgbé nítorí ìṣẹ̀lẹ̀ ní wípé àwọn èèyàn mi kan náà ti sọ̀rọ̀ fún wọn tó bí oríṣiríṣi mẹ́rin náà ti sọ fún mi wípé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ o àwọn rí ìgbọ̀ngàn o èmi wá kàkọ́ pé ẹ má dàbí láàmú jàre bó náà tó ṣe dé nìyẹn òun náà kàn tó wá sọ fún mi ni wọ́n á rí i pé irọ́ ẹ̀ ti ń sọ náà ti tọ́ bọ̀ tó ti yẹ báyìí mo gbọ́ pé oníṣègùn kan ṣẹ̀ṣẹ̀ dé sí ìlú wa ń bí báyìí wọ́n wá ròyìn ẹ̀ pé Olódùmarè ń gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ wọ́n ròyìn ẹ̀ púpọ̀ jù wọ́n ní kò sí iṣẹ́ tó bá dáwọ́lé báyìí ó máa ṣàṣeyọrí jáà wọ́n á jọ mí lójú pé ṣé lóòótọ́ ni ìgbà tó náà tún wá dé tó tún sọ fún mi wọ́n á rí pé ó yẹ ká wádìí ẹ̀ lóòótọ́ ló jẹ́ kí wọ́n á sọ wípé màá kọ́kọ́ lọ síbẹ̀ màá wádìí ẹ̀ màá ro gbogbo yẹn tó jẹ́ kó mọ̀ tó dáwọn tá à ń rọwọ́ dànù fún yẹn sọ̀rọ̀ mi ti báyìí tí mo bá wá dé tí mo bá rí bó ṣe rí àwa mọ̀ bá a ṣe máa lọ ọbẹ̀. lẹ́kàn ẹ má jẹ́ ká dáhùn tẹ̀lé bọ̀
Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò bá rarọ́ kò lè ro tọ̀. Tá a bá wò ń sìn wípé torí pé onírọ́ ti pa onítìǹ ti pa tiẹ̀ tó bá ṣe pọ́nà ọ̀dọ̀ rẹ̀ lọ́rùn fẹ́ gbà ṣiṣẹ́ kan ẹ bá mi ṣèwádìí àníjẹ́ kó sú wa ni. Ọ̀bọ ní òun oníbànújẹ́ kan oníjọ́ tó ń bá ti rántí apáàdì inú mi máa ń bàjẹ́ tí mo bá wà lóde fàájì tí mo ń ṣe fàájì lọ́wọ́ tí mo bá rántí problem tí mo ní lẹ́kàn I will not deceive ọkàn mi á bàjẹ́ kò ní wájú kò ní lẹ́yìn adébí pé mo tiẹ̀ tún bí àwọn bíi mélòó kan lẹ́yìn there will be no problem ṣùgbọ́n cross it mi ni ẹ má wọlé ẹ ṣe fàájì. bọ̀ jẹ́ kí n sọ kí ní kan fún ẹ ọ̀rọ̀ ẹ yé mi gan-an gbogbo tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé àgbélébù ẹ̀dá ni ṣọ́rọ̀ mi ti yẹ nísìn àmèwò ẹ̀dá ni tó bá sì pẹ́ títí ọlọ́run tó fi lè wọ́n mú kú pẹ̀lú ṣọ́rọ̀ mi ti yẹ ló fi àyè lẹ̀ fún ìrònú tàbí ìbànújẹ́ kankan nínú àgọ́ ara rẹ̀ tí ìrònú tàbí ìbànújẹ́ bá ráyè jókòó sí yàn lára yóò ṣolówó ẹ̀dín nǹkan míì ó lè wú àìsàn burúkú sílẹ̀ fún yàn débi pé apá ò ní ká mọ́ á gbẹ̀mí olówó ẹ̀ síbẹ̀ kò sì ní ṣàyípadà kankan ṣọ́rọ̀ mi ti yé mo fẹ́ kó o pé ara rẹ fúyẹ́. tẹ́ ẹ bá ti má di sídá yìí ọ̀rọ̀ wa ìyà ò gbọ́dọ̀ jẹ mí ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. ní bọ́bí jẹ́ ìsìn báyìí wọ̀ lọ. yà jíìpsì. owó ní gbogbo ilé ìgbà ó sọ fún máa pẹ́ báyìí ó dẹ̀ kí wọ́n á jókòó díẹ̀. má bí inú yàrá wọn kí ọmọ gbòòrò afa. ọjọ́ ni ìyá kò rí. lóde ó gbá nǹkan ọmọ kan ò jẹ nǹkan ni. mi ì fẹ́ kankan nu mẹ́tẹ̀ẹ̀ta. ló ṣẹlẹ̀ yọ fún ẹnì kan náà kó wàá mi àtàwọn kò dọ́ọ̀tì bẹ́ẹ̀ kó dáná. kí tún lélẹ̀ ó ti jáwọ́ nu gbogbo jágbàjàgbà yìí. jáwọ́ ìwọ la máa fọ́ òrìṣà ṣé o gbọ́ pé èsì ṣe máa ń jáwọ́ nù mí ni máa jáyé kú mi àmọ́ ti jáwọ́ ni mo jáwọ́ sí wo ọ̀yá mi jọ gúláàpù ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ problem wà. gúláàpù ló ṣẹlẹ̀. problem yẹn wà tó le gan. ṣé ìṣòro tó pé kò má lè mú kò má lè kí ní. mo rọ́mù kọ́kọ́ lé tí mi lẹ́ sọ ọ̀gbẹ́ni yìí sórí nǹkan tó ń ṣe nísìnyí in fact mi ì lè understand ara mi mọ́. báwo ló ṣe máa gbọ́ pé wọ́n ní dádì wa kò tí pẹ́ mo bẹ̀rẹ̀ sí ní kó property mọ́ta. ọlọ́mọdé ànírú rẹ̀ láìláì ìwọ ni. a ti fẹ́ máa rírú ẹ̀ ó ti ń ṣẹlẹ̀ bọ̀ kò sí nǹkan kan mọ́ inú ilé tí mo máa ń fi ẹ́ lọ́kàn balẹ̀ pé gbogbo tó bá fẹ́ láyé ẹ̀ ni máa ṣe mo débẹ̀ òfìfo ni mo bá wọ́n ti gbé property dádì mi tó ṣe pé tó bá yẹ 50 million la need àfi kí dádì mi má ṣì kìíní yẹn báyìí owó yẹn máa pé ṣáá ni mo wá fura sẹ́nìkan. ṣé dáadé ta àpò wá tẹ̀wọ́ lọ. wọn tán kankan. kí ló wá mú gbogbo ẹ lọ. very good. ọ̀rẹ́ dádì mi tó yí o bá lọ́dọ̀ àjọ kan tó ní máa wọlé ìbí obìnrin tó bẹ̀rẹ̀ sí ní báyìí sọ̀rọ̀ dáadáa yẹn. máa sọ wọn ẹ̀ ló ń gbọ́ kó ìwé mi ìwé yẹn ẹgbẹ́ wọn ta ní ilé ẹ̀rìn kìí. ayé ọ̀ ní báyìí. so believe pé lọ́jọ́ kan mo jáde lọ mo parí bàbá yẹn lẹ́nu géètì wa wọn láti dàgbàdà bọ̀lẹ̀ báyìí kọ́kọ́ wà lábẹ́ aṣọ yẹn ìfà tó máa ń bá mi ṣeré gan mẹ́ but ọjọ́ yẹn kò lè dúró ìsáàdì tó ń lọ ó mọ̀ tó yẹn máa gbé nǹkan dání apá yẹn máa ṣe kọ̀ǹgọ̀ báyìí that is just it wàláhì bàbá yẹn ni mo fura sí gbogbo nǹkan kan lọ tí kì bá ṣe lẹ́tà kan tí dáàdì mi wá fi sí abẹ́ kínní yẹn bọ̀tọ̀ ọjọ́ ọ̀rọ̀ lẹ́tà yẹn ti pè tí mo ṣàfẹ́ báyìí ni pé báwo ni mo ṣe máa rí property dáàdì mi gbà then mo wá lọ lé ẹ̀ o wọn ló ti kó kúrò lù. tó ìwọ ló fọkọ ìwọ ló fọ́nbù ìwọ ló gọra ẹ̀ ń sọ fún ẹgbà yẹn aláyẹ jára ẹ̀ fine boy ní big boy ní ẹ jára ẹ̀ miss máa bọ̀bọ̀ miss máa biggest boy ní gbogbo tó dá ẹ̀ bọ̀ ní bọ̀tí ní ìwọ bọ̀tí owó tó lé mi èmi mo ṣe wáyé agboolé agboolé lọ bí ẹ wá sí ìpátá gàkiri gba bọ́ọ̀lù àbádàgbà yes kí ló kí ló rọ́gbà àwọn àgbàdúrà tiwa
ó nísìn tọ́pọ̀ láyé nìyẹn wọ́n fàyè wọ̀nyí nìyẹn but tí wọ́n sọ̀rọ̀ pa Bobby J lónìí ọ̀rẹ́ ọlá ọlọ́run ọlá ẹ̀rọ ni because láti bá ti wá school títà jáde ṣe gbogbo ẹ̀mú mọ́ tó pàtàkì láyé mi òyà yóò ní jẹ́ gbé ó mọ̀ mí nì lẹ́yìn ọlọ́run èmi ló kàn yes lẹ́yìn ọlọ́run èmi ló kàn Bobby J network mi wide gan ojúkálé ojúkákò ní mi gbàgbé òsì kó wá ní wo lẹ̀ nínú ìwò ilẹ̀ ayé máa rí ayé máa rí àwọn máa rí àwọn gẹ̀ẹ́tì ẹ̀ gbàgbé gẹ̀ẹ́tì ọ̀sẹ̀ báyìí sórí máa system mi sọ fún ẹlẹ́kùn máa jẹ́ kó mọ guys our biggest boy gbòòrò àwọn tó ń dáyé tó àwọn ṣe lọ máa mú ẹmu wọn tó bá ti débẹ̀ mi ní sọ̀rọ̀ máa wẹ̀ ọ̀rọ̀ nọ́ọ̀mù lẹ́mọ̀ ọmọ mi níwọ̀ o èmo tí oògùn ọ̀bọ̀ máa dákẹ́ wàá sọ̀rọ̀ yìí wàá sọ dáadáa fún un. ṣé kìí ṣe pé máa bèrè owó kò tó owó báyìí o ilé tí dáàbò bọ́ sí máa rọ̀ kan yẹn ọ̀nà yẹn jìn kò jọ́wọ́ láti débẹ̀ a máa gbé fọ́sẹ́ẹ̀lì rẹ̀. ọ̀rẹ́ pé ọ̀rọ̀ yìí ó lọ́pẹ́ omi nẹ̀gan ó serious gan ó serious gan máa rí máa system mú nǹkan máa rí mú nǹkan mọ̀ kò lè tó kù lẹ́bù yẹn mú bàbá ní ìmọ̀ anything bí ẹ bí kíkọ́ mọ̀ bàbá nù. bàbá yìí wà ní kí ló ní tó ṣe báyìí pọ̀ nílé o ti délé ẹ̀ mo dé workshop mo dé gbogbo ẹ̀ kí ló ń ṣẹlẹ̀. mind the other time olo advice me máa ronú pé kí lè máa ṣe fàájì. bàbá yìí wà ní in fact mi ò láìkí gbogbo ọjọ́ ìṣe tí bá ní kó o ṣe fàájì kí iṣan tí nìkan náà mi ṣe fàájì mo fẹ́ kó o mọ ẹ dájúdájú kí ìní kó o mọ tí àmupara àbí mélòó ni mo wò yìí mẹ́fà o ti ṣì í méjì o ti mẹ́fà yìí o mú mẹ́rin o kù méjì àbí kí ló ń sọ. mi ì fẹ́ bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ stọ́ọ̀pù tí mo máa fẹ́ àmúgbòrò ẹ̀wọ̀n kébè òun tí o bá ṣe pé jẹ́ ìṣọ́ ọkọ̀ fún ẹ̀ nípa ọ̀rọ̀ mi dáa kọ́ mo lè débẹ̀ fúnra mi mo sì mú ojú mi débẹ̀ báyìí. kódà ọ̀rẹ́ mi nǹkan tí mo bá bẹ̀ ó ní agbára máa yẹ Olódùmarè ń gba owó ẹ̀ ṣiṣẹ́ mi wọ́n gbé ọkùnrin kan débẹ̀ ó ti kú tán pátápátá máa yí ibẹ̀ bá sọ̀rọ̀ ó jí tó padà di ìyẹn padà ọmọ kan náà wà bẹ́ẹ̀ ẹsẹ̀ méjèèjì tí ó wọ́n lọ́wọ́ báyìí tó jẹ́ pé kò lè rìn mọ́ láyé ó dẹ̀ ti káàdé síbẹ̀ máa yẹ máa ní ó lọ́mọ yẹn máa rìn eré lànà ó jẹ́ bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ló bá kó Ọlọ́run sí ló porúkọ Ọlọ́run sí ló bá fọwọ́ owó lẹ́sẹ̀ báyìí lówó là ń gbọ́ tí egungun yẹn ti kẹ̀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  n kò yá lónà ló ṣe kọ́ nígbà tí ẹ̀ bá rọ owó báyìí ló bá fa ọmọ yẹn lọ́wọ́ dìde sókè ó ní kọ́mọ yẹn lè lọ́kùnrin bọ̀ ọmọ mọ̀ ti rìn pàbámbarì tó wá wà bẹ́ẹ̀ ni ọkùnrin abuké kan abuké bó ṣe rí rìn ló jẹ́ ẹ̀gbẹ́ ní fi rìn báyìí ẹ̀gbẹ́ báyìí ló fi rìn kódà kò lè sí dúwọ́ yẹn lókè níbi tí ké rẹ̀ tóbi dé nígbà tí wọ́n á mú lọ́dọ̀ ọkùnrin ó wá wò títí pé kódà ogún tó bá jẹ pé bẹ́ẹ̀ ó mọ̀ pé yóò gbádùn bó tó ṣe bẹ̀rẹ̀ sí pé ó kọ Ọlọ́run sí ni ló bá tó orúkọ Ọlọ́run sí ló bá fọwọ́ wọ lẹ́yìn ó fọwọ́ nà lọ́rùn ó fọwọ́ ṣe gbogbo ẹ̀ lọkùnrin bá nara báyìí àwa ìkejì lẹ́yìn ẹ̀ kò sí ìkẹ́kẹ́ tó jọ mọ́ máa gbọ́ ọba bá wàá gbọ́ tó fọ́nì mo wá ní bàbá èmi náà wá súnmọ́ bàbá ẹ dákun irú nǹkan báyìí ń bẹ lára èyí náà ọmọ ọ̀rẹ́ mi kan ó rí báyìí ó kàn kú sẹ́rìn bàbá bá fi mí ṣe yẹ̀yẹ́ ó ní ọmọ tèmi ọmọ ọ̀rẹ́ mi kan níbẹ̀ yìí ó ní omi lásán ló máa fún un ní pẹ̀lú orúkọ Ọlọ́run ó ní kò sí wàhálà kankan ó ní ó ló máa gbádùn kódà ó mú dá mi lójú pé tí mo bá mú dé ọ̀dọ̀ òun láàrin ìṣẹ́jú 5 sí 10 ọmọ ìyá gbádùn
ọkàn mi ti wá balẹ̀ pé ọlọ́run ti ṣe kí gbogbo kí màá wádìí ọlọ́run á lè bá wa ṣe iṣu ọmọ ìyá wa jiná fún ẹgẹ lágbára ọlọ́run fẹ́ kó fọkàn ẹ balẹ̀ tó gbọ́ mọ́mọ́ tí kankan mọ́ ọmọ wa ti gbádùn láti ẹ̀ tí mo débẹ̀ ò ti gbádùn lẹ́nu ò ti gbà. jẹ́ ká lọ. nísìnyí kọ́ ò ń ṣiṣẹ́ lónìí ọjọ́ mẹ́ta ló máa ń filẹ̀ láàrin ọ̀sẹ̀ tí òfin ní ṣiṣẹ́ ó máa ń ṣiṣẹ́ ní ọjọ́ Tuesday ọjọ́ Thursday ọjọ́ Friday Saturday Sunday kò kí n fi ń ṣiṣẹ́ òun fi Monday náà ṣe orí ọmọ sí sọ̀rọ̀ tí lílọ tá a bá máa lọ sí ọ̀túnla ló máa jẹ́ lágbára ọlọ́run ọ̀túnla wà lọ. ọ̀túnla èmi ẹ̀ náà lájọ máa gbọ́mọ yẹn lọ. wọ́n sáfìyẹ́ lẹ gbogbo bàbá ṣe rí ọlọ́run kọ wa tó ti gbọ́ mo ṣàmọ̀ wípé níwòyí ọ̀túnla pẹ̀lú òkú ọlọ́run yíwá nínú ẹ̀ ti dọ̀. ọkọ bá rẹ̀ nítorí ilé ìpara ẹ̀ bí o mọ́ tí a nílé òun kankan bámà kankan ló lè rí bámà. bí n bá ti parọ́ ọkàn mi ìbàdàn yọ ọ̀rẹ́ mi kan pè mí sí mo wá lójú òwúrọ̀ fún mi ní tètè lọ. mi ò ló tún pẹ́ o. hello manager ọkùnrin àbúrò tọkọ tìyàwó kí náà kó dé ọ̀dà máa mú wọn bọ̀. wọ́n lé nìkan wá mi pé ó sì kó important ìròyìn ní kókó fún ìrọ̀jà náà. ilẹ̀ wọn jà ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe wo ẹ jíire ẹ jókòó lórí ilé yìí bóòlù ni máníjà máa lọ tiẹ̀ lọ sí ọ́fíìsì ẹ pẹ̀lẹ́ ní òmojú yìí o. bẹ́ẹ̀ ni orúkọ mi ni Chief Abiodun ẹnìkan lójú ọ̀dọ̀ yín bí fún mi ọ̀rẹ́ mi ni Lẹ́kan dúdú báyìí ó ga ló sọ pé kí wọ́n á bá yín lórí ọ̀rọ̀ ọmọ mi kan tó ní ìṣòro dúdú báyìí. dúdú gbàgbọ́n kọ́rọ́wọ́dọ̀ bí ọ̀ká ọmọ aláṣọ gánù ọmọ ẹni oṣù lẹ́rìí ọmọ jábìlà ọmọ aláṣọ gán wọ́n ní láṣọ gán gan kókó àwàdà ìbéèrè pọ̀ ń jọ. ṣẹ́ríṣà ọmọ yìí wọ́n kàn gbé wá láti iléèwé gíga tó wà ní wọ́n ní pé ó ṣubú and since then she was unconscious bó ṣe yíyàgbọ́ ló ń tọ̀ sára àgbàlagbà ọmọ bẹ́ẹ̀ bá ní kó jẹ ní ìsìn àkànjẹ yẹn yánkanyànkan mo jẹ ti ná last card lé lórí tí o bá ń ṣe pọ́ lọ́hún ti ẹ̀bùn kúlú ẹ̀ gan wá ní bóyá àìrówó tọ́jú ẹ̀ mi ò jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ gbọ́ kò síbi tí ìlú dé mo ti fly out of the country láti rí wípé bóyá ìrànlọ́wọ́ tiẹ̀ wá everything proof about it. kẹ́mi má ṣe kọ́rọ̀ mọ́ pọ̀ ẹ jẹ́wọ́ fún mi ó kù mí ọlọ́run ló wà láàrin wa ṣé ìṣèpínlẹ̀ ìṣòògùn owó. ó tí o ọkọ mi ò ṣoògùn owó. ìyá wọn sún wọn jẹ́rìí ìdí ebóbìnrin ni wọ ṣé gbogbo mi máa ń lọ ní òmò lọ. ṣẹ́ríṣà mo ti ní owó mi ká tó bí. owó ti wà ká tó bímọ ẹ̀yìn ìgbà tá a bí tá a ti lówó yìí ló ti kàwé 6 ó kàwé 10 ìgbà tó lọ ìwé gíga yìí náà ni ìṣòro ìdé. oríṣiríṣi ni tí ń fa àwọn ìyá mi òṣòro ọ̀gá panimá-àgún olókìkí o téèyàn bá ṣẹ̀wọ̀n wọn a máa ti pàṣẹ ọmọ sáyàǹdì tó dé ní ọ̀gbẹ́lẹ̀ amọ̀fáwọ́ tí ó rìn lóòrùn tí jì burúkú ọjà gbàgbàgbà tí ọkọ̀ ọ̀lù tí ó rè sulẹ̀ ó lè má dé ẹgbà míì o bí bàbá ọmọ bá lówó lọ́wọ́ tó yẹ kó tọ́jú aráàlú ará mọ̀lẹ́bí tẹ́bi ń pọ̀ mọ́ ẹlòmíì tí wọ́n ń fẹ́ràn dédé jẹun tọ́jẹ́ pé wọ́n ó pè ọ́n bí òde tí ọ̀kan ó buwó dálẹ̀ ń bẹ̀ ọmọ ẹlòmíì mọ tí ó jẹ láàárọ̀ ọ̀la tí wọ́n bá sojú àánú wá tó o bá fojú àánú wò wọ́n wọ́n sì sáǹdì kò lè ríbi náà náwó sí sọ ọmọ bẹ́ẹ̀ ìwọ gan lè fà ó àmì tí a ń rí ọ rí pé obìnrin ìmọ̀lẹ̀ àwọ̀ tó ọ̀fẹ́ wọn tó jẹ́ pé ń lọ fà bẹ́ẹ̀ ni ní kálukú fi máa ṣàdúrà tá a mọ̀ bọ̀rí tá a mọ̀ ṣètùtù tá a mọ̀ sọ̀ńtà fẹ́ fọlọ́ ó lè já wọn lóbìnrin mi ń wò lójú tí òwò bẹ̀ wọ́n po ti fún un lóògùn jẹ ní kò síbi ẹ̀dá ìgbà àmúyàn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ èmi ń ṣèwòsàn ni
èmi ń gbìyànjú ni ọlọ́run ní í ṣèwòsàn ọlọ́run ó sì bá mi tọ́jú ẹ̀. kúlẹ̀ ò ní rí. Sunday ní sàn. ọjọ́ àìkúlẹ̀ ni. Sunday Monday èmi iṣẹ́ Monday mi iṣẹ́ Wednesday ẹgbẹ́ àjọ Tuesday. Tuesday sá ẹgbẹ́ wa Tuesday. Ọlọ́run ti ẹ̀jẹ̀ ká tọ́ ọba ti di pọ́n lọ́wọ́ ẹnu má tẹ̀lé ẹ wá ó fó dání rúmọlẹ̀ ọgbẹ́ni òkè. bọ́dílẹ́sì bọ́dílẹ́ òwò ọ̀gbẹ́ni ṣe rí jókòó wa lónìí wípé ìbá sọ pé yíyí ni ẹni ṣe mí Jíbọ́lá jẹ́ jọ ìwà ó jù bá mi 2-3 months lọ bí sí pẹ̀lú mi get right Jíbọ́lá last operation máa lọ wá sí òun gbogbo àìpé òkú náà ayébáyé àtijọ́ òkú náà mo lọ pé ara ìwà lára ṣíbá ayékí ni ẹ̀sìkì wọ́n á rò pé àṣọ lórí ẹ̀mọ̀ àtàláṣẹ ilé bóòsì tí ó ṣílẹ̀ láti bí abí ọdún mẹ́ta sẹ́yìn ní ọgbẹ́ wa ẹ̀ second command of BG èròkúnlá lọ́ka fi síbẹ̀ wọ́n aṣàyẹ̀wò ọ́sì kìíní wà bẹ̀ ọdún ẹ̀yìn náà rọ̀ ní kìíní lórí òkú o but ìjùlá wọn lọ ẹgẹ́t kìíní ìjùlá wọn lọ kìíní ìjùlá wọn lọ ó ti yé ó sì máa jẹ́ ní ẹ̀ o náà sí anybody mi wá ní ẹni ká sọ tó wá ní ẹni ọ̀rọ̀ láti sọ ní ẹkọ sọ lọ́wọ́ mi ò fẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn múnúmúnú pé bí àpò àkàn ẹ̀dá kó ṣàwáyé ò fẹ́ bẹ́ẹ̀. tí ó bá ṣe ti Jíbọ́lá gbogbo àbá ti kú rẹ̀ Jíbọ́lá yẹ ká wù àwọn pẹ̀lú experience tó ní fún wa èmi faramọ́ yẹ ká fi sí Jíbọ́lá sírú post ẹni o kò tó lóní fún wa. yàrá ẹ̀ lọ kí ni yẹn àbí àṣà ẹlẹ́mẹ̀ẹ́ ogun ilé kò jẹ ẹgbẹ́kejì ká lórí èmi bò good for years tí mo lè lọ pé ilé ẹ̀kú jẹ́ oyè wa ní lánàá ọmọ àná ládàmú yìí kò jọ ọlọ́run ọ̀tọ́lágbé ẹ̀ńjọ́ lóko. ọ̀gbẹ́ni kò farabalẹ̀ sórí Jíbọ́lá ó tọ́ sí ilé ká fi jẹ́ sórí bí ọ̀hún ló tọ́ sí má jìyàn sí rárá má jìyàn sí gbọ́ fílẹ̀ bẹ́ẹ̀ ó gbọ́ ẹ̀hìn tó wà bẹ́ẹ̀. dákẹ́jọ ẹjọ́ lọ́wọ́ pa nílé dákùn sí pa. ṣe báyìí tó gbọ́. You guys you no can face abi ẹ kí bínú bẹ́ẹ̀ bínú oyè yìí o if I say you dey talk for body water no dey talk tí wọ́n gbọ́dọ̀ mọ̀ bí yà yìí ẹ má yẹ kí bínú bàbá yìí ti sọ̀fẹ̀ ẹ gbé fún tí wọ́n bá yìí ti sọ̀fẹ̀ ẹ má gbé fún mi ò wá bí láti wá dúró yẹ oyè yìí o ẹ má yẹ kí bínú o. olórí ìbá 2 million èmi ò kọ́ yẹn jẹ́ o gbogbo yín dẹ̀ ń gbà bí ẹni gbàgbọ́ ọtí èmi faramọ́ o ẹ jẹ́ kí Jíbọ́lá ó jẹ́ igbákejì wa o faramọ́ gẹ́gẹ́ bí èmi iron lady ohun tí mo bá wí ni àwọn ìlú mi kọ́ ìbá 1 million. Well, I was really right. But me buy because you could just jago. Ogo. You could just for the game. Kawo fara. We so yes normal. I'm on yes. No ma correct pressure. So you share what that she not how long. That you lọ́dọ̀ tó pé àti bẹ̀rẹ̀ ǹjọ́ tí wọ́n fi yẹn lẹ̀ ìbàdí mi já fílẹ̀ ó fẹ́lẹ̀ wọn nígbà ọ̀gá ẹ̀ ọ̀gẹ́t gbà fún mi ó yẹ kí ni olè wọ́n lọ mẹ́rin sọ wà ní òyà rẹ̀ nílẹ̀ kú lórí mi ò forí gbálẹ̀ wọ́n tó ń ṣe ẹ̀gẹ́t mi ò lè ṣe náà mi lè dáké sí gbó fílẹ̀ síbẹ̀ ẹ̀kú wà bẹ̀ aṣọ lórí bó ti wà rẹ́ mi o ẹ mọ̀ ọ̀rẹ́ mi gidi ni but
máa jẹ ìjú ẹ̀ bó ṣe wà jẹ́ ní náà kílẹ̀ bẹ́ẹ̀. Hey guys. Yes, sir. Mi fẹ́ sọ ọkàn tẹ́lẹ̀. Ẹ wo lọ́wọ́ bá tó dá wa yìí. Wàláì kò sí àfẹ́dé rí. Full time work lọ́lọ́wọ́ bá ń ṣe o. Ọ̀pá. Ẹ bá dẹ̀ gbogbo àwa tó dá kò dá wa bákan náà. Mẹ́ẹ́ size kan náà kọ́ ni wa o. Yẹ ká ọwọ́ ẹ̀ wò á mọ̀ pé bọ́lá ti fún wa sample. Tèmi ni pé àti rí nǹkan kan. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀dẹ̀ sí máa gbà. Àṣé ìsọjú bẹ́ẹ̀. Bọ́lẹ́fù. Bàmá ó wá ṣá ọ̀kẹ́ ní ìlà ọ̀gá ìdílé. Ìwádé yàgbá ó ti bọ́ ṣe panudé ogun tó ti ṣẹ̀wù ní àsìkò tẹ́ bí ìyá ká ló gbà náà ní ẹ̀yìn ìyá ìyá náà lè bí o ló fi ń jẹ́ Ìwádé Ìwádé dìde kó rìn báyìí pọ̀ ṣé bàbá rẹ̀ ìyá rẹ̀ yà àwọn bàbá rẹ̀ ń gbọ́ tá lè mú. Doctor. Ọ̀gá rẹ̀ òtí lálàáfíà ò ní tọ́ ara mọ́ ò ní sún ara mọ́ ilé ò ní kó yìí mọ́ tó àdúgbò àti ṣe tiwa báyìí Ọlọ́run sì ti ṣe tiẹ̀ ó kù sẹ́wọ́ ẹ̀yìn ìwà à ń pe kékeré kan ní èdè ẹ̀kú ó ti dandan tí ẹ bá fún mi ní òkú dá tí mo dákú mbẹ lọ́dọọdún mo gbọ́dọ̀ máa gbà sàkọlẹ̀ orí ìdíjọ́ kan ìyàn yìí ìdíjọ́ kan àbínú táwọn mi ó gbé bàbá àwọn lónìí rẹ̀ èyí tẹ́ ìdìfíìtì mi ilé ẹjọ́ ni pé kí ni túmọ̀ sàkọlẹ̀ tí ti sọ èmi náà ní ìdìsàkọlẹ̀ lọ rí lóòótọ́ ni ọmọ ẹni ṣe alákọ̀wé wọ́n wá sí àtà bá láwa la tọ́jú ẹ̀tọ́ ló ń kọ́ Ọlọ́run káàmù. Ẹ ṣe sà ṣẹ́rí nípa àtẹ̀jẹ́gùn rẹ̀ mo ti múra yẹn dání ṣọ́rọ̀ mi ti èmi náà wò pé bí èlò lẹ rò pé mo lè fún yín tó máa tẹ́ yín lọ́rùn checkliff wà ní máa já check fún yín ẹ̀ẹ́kọ̀ iye tó bá wù yín 2 million lẹ́fẹ́ ni 4 million lẹ́fẹ́ ni whatever. èmi gbowó ìwọ ni wọn láì wo warapa ká gbowó àìwé ìtẹ̀ká gbèjẹ́ ẹ̀fùn gbèyàn bá gbá owó èrè tó bá gbèjẹ́ ẹ̀fùn tó pẹ́ bóyá irú rẹ̀ ọgbọ̀mọ sí olúwa rẹ̀ tó ti yẹ inú. Bàbá Alẹ́kẹ̀ láì ṣe mùsùlùmí sólùbí láì ṣe dọ́ndú gbowó bò á gbowó bàbá yín wá ń déjà rẹ̀ wọ́n ń ṣeré ni. mo ní mo gbowó. á gbowó àṣẹ ní gbowó. ẹ wá gbà mí bí o ìdèrè o tó bẹ̀rẹ̀ bá ti rí di èèyàn tó ní tọ̀ ń ṣòro ntí abúlé o àwọn àgbà ní a máa fìdí ẹ̀mí tìrébété hàn àwọn ọmọdésìn kékukéku ọmọ bá pọ̀ lórí àtẹ ọwọ́ pọ́nmọ̀nà tí ń gbé gbà ọmọ bá dání wáyé ti fi tamí lọ́rẹ̀ ìlé o yóò gbowó ọ̀dọ̀ mẹ́rin Jésù nù tọ́tọ́jú alárùn ẹ̀gbà tó lóun ògbóbì ọmọ ẹ̀yìn Jésù arẹ́ lọ́ọ̀ bó ń tọ̀hún ọ̀gá àwọn ní kó wọn gba iye báyìí wọ́n sì fún un àmọ́ àti gbogbo àrùn ètè àti gbogbo àrùn ẹgbà ọ̀dà léwèrè lórí ọ̀sọ́rẹ̀ ń tọ́ jẹ́ kọ́ mọ́ pa ọ èmi ò gbowó ọ̀rẹ́ mi kan bẹ fárí orò ọmọ òsùnpá yìí mọ́ tó bá ṣèwòsàn fún èèyàn òun náà yìí gbowó àjọ mọ́ ni ṣùgbọ́n a máa gbalẹ̀ a máa gbalé a máa gboko kódà a máa gbobe. àyẹ̀ mọ́ gbobe ẹlẹgbowó ẹlẹgbalẹ̀ àyẹ̀tẹ̀sílẹ̀ gbowó àbí ẹ̀jẹ̀ àgbàlẹ̀ lágboko àbí àgbà nǹkan mi ṣùgbọ́n tóbi ẹ̀ mọ́ gbobe. kò tí ì mọ̀ pé ẹ̀rọ ọmọ bà ọ́ ni tí n bá wá gba obìnrin fún mọ́níjà ìrọ̀ kò lè pé mi. ṣeré ẹjẹ fi ṣe báyìí sá mo ní ilẹ̀ kan ní Ajíbọ̀rọ̀ village éka 10 ni màá yọ̀ǹdẹ̀ fún yín. akọ̀wé mo bírò ẹ̀ máa bọ́. nítorí pé ẹ̀mí mi lẹ́gbàlà
nígbà ìwòsàn tẹ́ ṣe fọ́ọ̀mù kò sí tó kéré tàbí tó tóbi jù láti fi compensate mi máa yọ̀ọ̀dá 10 acres yẹn fún mi éka 10 ni. ṣé ẹ mọ abàjí bọ́lọ̀ tẹ̀ ń wò ibẹ̀ ti dìlú o ó ti kú òǹgbó wọ́n ti kọ́lé sí gbogbo ẹ̀ rẹpẹtẹ. ilé ti wà ní sọ̀rọ̀ ṣùgbọ́n ilé wọn ìkọ́lé lè. wọ́n ìkọ́lé bẹ́ẹ̀ wọ́n dá new site ní èmi náà yọjú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ara kájọ lọ bẹ̀ lọ́la ẹ̀ tó máa ṣèwé fún ìwé ní pàtàkì o. ẹ dẹ̀ sọ pé ẹ̀yin lẹ ní gbogbo ilẹ̀ láti tẹ̀ tí mo wá bọ́ gbogbo àwọn ọ̀gẹ̀dẹ̀ sá. What are you telling me? láti ibi tá a ti ń bọ̀ yẹn wo ẹ̀yìn ọ̀gẹ̀dẹ̀ yẹn yes sir yes sir. ó wà ń bẹ̀ ó tóbi tá à ń ti ń gbà bọ̀ sí main road. that is why táwọn ọ̀gá fi ní interest lórí ilẹ̀ but sir ẹ sọ pé ilẹ̀ yìí kì í ṣe pé ẹ gbà lọ́wọ́ àwọn kàbọ̀ rẹ̀ yín ló ní ẹ̀yìn gẹ́gẹ́lẹ́ ní sà. no problem. Dad, tẹ́ bá ń bọ̀ lọ́la make sure pé mú sí ọ̀fọ̀ an original copy of this because you need it urgently, sir. No problem about that. I will see your oga tomorrow. I ti prepare check-in slip. So Dad, tẹ́ bá ń bọ̀ lọ́la ẹ má gbàgbé o. Nǹkan àlejò yín ẹ má wọrí. Láti ẹ má dá ló ń darí obìnrin wọ́n ti láìkó owó jù. Ṣé wo láìkó owó? Fine. Obìnrin láìkó owó. I will give you a loan. Dájú ẹ wò sá ẹ má lọ gbé àwọn náà sá. No, ọkùnrin ò láìkó owó o ṣe lọ́sì wípé obìnrin láìkó owó. Ẹ má ṣe yàrá bí o. Ẹ má ṣe bẹ́ẹ̀ sá. Ẹ rọra gba fífà. Àbáyéwádé èyí tájà mi ń bọ́ mi ẹ ṣe ní bí ti jẹ o ọ̀tẹ̀ ó fàtẹ́tẹ́ di o èmi ò sí àdéhùn ìwọ lásán rò mọ́ lọ́kúnná ìwé ilẹ̀ tó fún mi ní kò kórè lọ wá yí mi ebè yí mi kúrò. Kí lẹ fẹ́ kí n ṣe? Mo ní kẹ́ ẹ gba owó ẹlẹ́fẹ̀ẹ́. Ilé tí mo dẹ̀ tẹ́ ní mo fẹ́ fún yín mi sọ pé mi ò fún yín ìjọba ti acquire ilẹ̀ yìí wọ́n fẹ́ lò ó ọdún márùn-ún a fi lò after 5 years then you have your own property. At least ẹ ṣàkàpà máa rí sísì ká tẹ̀sán pé ẹ̀ka gbogbo òwe. What's your problem? Ìjọba àkwáyà rẹ̀ nígbà wà ní ogbó nígbà tí gbogbo èèyàn ti kọ́lé sẹ́gbẹ̀ẹ́ tọ́jú àwọn ọdẹ ló wúlò fún mi. Ṣé mọ́tò ilé ìwé mo fẹ́ fi kọ́ òun fáwọn ògbó wẹrẹ gbogbo ayé ló sì ti gbọ́. Adéoyọ ilẹ̀ yìí ni mo fẹ́ o. Ẹ mọ tó máa ṣẹlẹ̀ níta máa ṣe rèé àwọn ìjọba ní royalty tán máa san fún mi yearly mo agree láti jọ máa pín owó yẹn sí méjì ká máa ṣe ní dàbáńdàbá títí tíjọba fi máa lólẹ̀ yẹn tán. Ọlọ́mọdé àgbéláyé ẹbí tí ò ní dọ̀là ṣe é máa lóṣù mẹ́fà. Àwọn kọjá ni. Èmi ní bá rúwo. Àlọ́kọjá mi. Ọdẹ ìmí ọ̀fẹ́. Mú jọba lọ bò mí. Ọmọ ìgbà royalty rẹ̀ jẹ́jẹ́ pápọ̀ mi náà. Mo fẹ́ ilẹ̀ yìí gbogbo òwe sí ọ̀fọ́ survey plan gbogbo tọrọ ọmọ tó sọ fún mi kó ti wà ó kó fún mi mo fún ọ̀dọ̀ tó ńlá níbẹ̀ kan mú ìṣúró òdì kókò wọ́n sọ ọmọ nílá dáadáa padà tí ó tó burú ju bó ti wà tẹ́lẹ̀ lọ ìwọ náà sì fẹnu fẹ́ràn. Tí èṣù rà bí nǹkan tó bá lè dọ̀gẹ̀dẹ̀ àgbàgbà gan go to hell to hell with you. What's your problem? Má ṣe jẹ mí o, ìyá kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyá ò gbọ́dọ̀ jẹ mí, ìyá kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o, ìyá kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá.
nǹkan ni ẹ̀ ń jáde lọ àbí ẹ lọ wọnú mọ́tò kí n máa wò ó. kí bó o ti ṣàlàyé fún mi mo dẹ̀ ní nǹkan kan ò lè sọ ọmọ mi kò lè ṣe mí. nǹkan kò lè ṣe nǹkan ọmọ mi kú mo lálàpọ̀ ọmọ mi kú lẹ́ẹ̀kínní ó kú lẹ́ẹ̀kejì ẹ rí nǹkan kan ṣe sí ẹ ní gbẹ̀wé lẹ́lẹ̀ àjọ wà lẹ́nu ẹ lọ jáde kí n máa wò yìí ẹ máa bọ̀ ya ẹ wá sílẹ̀kùn yín kí n máa wò ẹ wá sílẹ̀kùn kò sọ̀rọ̀ tó bá dúró wájú ọkọ̀ máa fọkọ̀. ẹ pa mí màá dúró bẹ́ẹ̀ pa mí ẹ wọlé ó yá ẹ wá pa mí ẹ wá fi pa mí sẹ́ ẹ wá fi pa mí ẹ wá fi pa mí. by the way kí ni ìṣòro wa àti máa yí gangan ara fún mi sẹ ó ti yàn lálẹ́ màá dẹ̀ sú ẹ ní problem tí wọn bá bí ọ̀dà kò jẹ́ kí n bọ́nu lé. gbogbo nǹkan tó bá wù ẹ́ ní kò ní bàbá yẹn ń ṣe fún mi kò tí ò lè ṣe. mo ní kó kúrò wájú ọkọ fún mi. ọlọ́run èèyàn ni ẹni tó bá gbóyàn tán ọlọ́run èèyàn ni ìwọ ọ̀ka olè olójú kòkòrò gbẹ̀wé lẹ́lẹ́ ìkà gbàtọ́ mọ̀ pé àwọn fámìlì ẹ lọ. Yéwándé kìlọ̀ fún yẹ. kí ló dé tí wọn ò wá ọmọ ìtàn kí ló dé tí wọn ò gbó tán gbẹ̀wé lẹ́lẹ́ olè ní olójú kòkòrò. ìyẹn lẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ ó yá pa mí tàbí olówó tàbí àbájọ tí olóko ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ó ṣe mọ́ ìlà ó yọ ọmọ ìlú fẹ́ fi ṣògùn owó tẹ́lẹ̀dẹ́ ẹ̀ gbà ẹlẹ́dẹ̀ ni ò gbà. ṣé o mọ̀ pé tó ń sọ yìí ó lè kó bá yẹn. ọ̀rọ̀ àwọn ọkùnrin kéèyàn ò mọ̀ ẹ̀dá ni. tẹ́mi kan rí kókó ní ó ọba ti délé ní ìsinyìí kó o kélé lórí ni kí wàá láǹfààní owó tẹ ní mélòó gan ló tó jọ ná mélòó ló tó jọ ẹbẹ ẹyọkan náà lẹ tún pókú okú ọwọ́ á lọ sọ fún kọgbọ ọlálàlẹ kìnní ọlálàlẹ kejì kí láǹfààní owó ṣebí ẹni bí iná bá kú yóò fẹ́ ru bojú ni kí ló fẹ́ wá fi bojú ń tiẹ̀ nígbà tẹ èjì kan tẹ ẹ bá bí tó bá tún wá kú ọwọ́ á lọ wí fún kọgbọ ni. ọ̀rẹ́ mi mo kúkú wí fún kò sí nǹkan tí mi ì ṣe fún mo tún kú sí lọ́rùn mo gbé gbóná fún kò gbà fún mi mo takú síwájú mọ́tò ẹ̀dánwò kò gbà fún mi kí ni nǹkan tí mo wá fẹ́ ṣe àwọn tó tọ́pọ̀ àṣògùn owó ìgbà wo lọ́rọ́ wọn ò ní ṣe mọ́ mi lára. ṣé bó ní sọ pé ìṣògùn owó ni tẹ́lẹ̀ nígbà bá tiẹ̀ wá di pé kéyìn kan náà bàbá tún wá kú nísìn ẹni bàbá aláfìfo nu bàbá owó bàbá aláfìfo bàbá owó bàbá aláfìfo. àjẹkẹ́ lànà ọmọ kú lónìí táyà ọmọ pàjẹ́ àná lọ́pọ̀ ọmọ jẹ ẹni tó wá lérí fún yín wípé tó wọn bá yín fà yóò yí. ṣé bó ní lódì jẹta tó ní ẹja aláti di méjì kọ̀ǹgbẹ́kọ̀ǹgbẹ́ wípé ẹ̀gbọ́n mọ́ sin ọ̀sà ìmọ̀ wípé ó ní nǹkan nú. òkúkú mọ̀ gbogbo tọ́rọ̀ tó ń bá mi tọ́jú mi kì í gbọ́ àmọ́ àgbákò ọkọ ni mo ní àgbákò ọkọ ni mo ní ó gbéwé yẹn fún bàbá yẹn tó bá ti gbéwé yẹn fún bàbá yẹn ní ti ọkọ ó balẹ̀ kí láǹfààní owó tá a ní tọ́kàn ò balẹ̀ àbímọ kan ṣoṣo a ti rí inú àwọn tó sọ pé nǹkan wa la ti fi ṣòwò yóò dẹ̀ rí bẹ́ẹ̀. nígbà kan bá wá tó wá kú nìsín ọkọ yìí tẹ̀ wá dá ó kọlẹ̀ ní tẹ́lẹ̀ ó kí ogun ni. kọ́lọ̀ mọ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ ni àwọn tó ti ń tọ́pá aṣoògùn owó gan kọ́lọ̀ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn ṣe mọ́ mi lára ó ti tú mi ọ̀rẹ́ mi ó ṣe. ọ̀dà àrùn kò burú o wọ́n gbọ́dọ̀ ń sìn ọ́ ọ̀dà bọ̀ bá ń kọ́kọ́ rẹ o. kílẹ̀ o àkùkù mọ ilé gogoro odi láfìfo bàbá aláfìfo bàbá owó bàbá aláfìfo bàbá owó ilé pẹ́ kì í mọ̀ tẹ́mi lọ́rùn kódà ọ̀rọ̀ mi lọ́rùn àkùkù mọ̀ lórí owó náà ló ṣe. ẹnu mi àgọ́ ádábà. bónílé òsì bónílé òwò ọkùnrin ẹ̀rù fọ́lọ́. ṣe rí jókòó wa lónìí wípé ìbá sọ pé yíyí ni ẹni ṣe mí Jíbọ́lá ṣe join wa ó jù bá mi 2-3 months lọ bí ẹ sí pẹ̀lú mi get right Jíbọ́lá last operation máa lọ wá sí òun gbogbo àdìdòkú náà ẹgbàá àdìdòkú náà ó lọ pé ara ẹwà lára ṣíbá adékèmí ẹ̀sìkè mú àrò pé aṣọ lórí ẹ̀mọ̀ àtàláṣẹ ilé bóòsì tí
tí ó sílẹ̀ láti bí abí ọdún mẹ́ta sẹ́yìn ní ọgbẹ́ wa ẹ̀ second command of BG Erudula yàrá fi síbẹ̀ wọ́n aṣàyẹ̀wò ọ́ kìíní wà ń bẹ̀ ọdún ẹ̀yin náà ẹni kìíní lórí o orí yóò kú o but ìjura wọn lọ ẹgẹ́t kìíní ìjura wọn lọ kìíní ìjura wọn lọ ó ti yé yín ó sì máa jẹ́ nìyẹn o now see anybody mi tó wá ní ẹni ká sọ tó wá ní ẹni ọ̀rọ̀ láti sọ ní ẹni sọ because mi ò fẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn múnúmúnú pé bí a kò máa kàn ẹ̀rọ kó sábà yóò fẹ́ bẹ́ẹ̀. tí ó bá ṣe ti Jíbọ́lá gbogbo àpá ti kú rẹ̀ Jíbọ́lá ló yẹ ká wú àwọn pẹ̀lú experience tó ní fún wa èmi faramọ́ yẹ ká fi sí Jíbọ́lá sírú post ẹni o kò tó lórí fún wa. yàrá yàtọ̀ kí ni yẹn. a kì í ansa ẹlẹ́mẹ̀ẹ́ lógún ilé kó jẹ gbàgede ká lórí èmi bò good for years tí mo lè lọ bẹ́ẹ̀ lé ẹ̀kú jẹ oyè wa dé lánàá ọmọ àná nàdàmú yìí òjò ọlọ́run òjòlágé ẹnìjọ́ lóko. ọ̀gbẹ́ni Paul farabalẹ̀ sórí Jíbọ́lá ó tọ́ sí ilé ká fi jẹ́ sórí gbọ́ òun ló tọ́ sí má jìyàn sí rárá má jìyàn sí gbọ́ fílẹ̀ bẹ́ẹ̀ ó gbọ́ ẹ̀ka ìdíkọ̀ máa lọ bẹ́ẹ̀. sàkéjọ ẹjọ́ lọ́wọ́ pa níbi sáàmù sí pa. You guys you no can face abi ẹ kí bínú bẹ́ẹ̀ bínú oyè yìí o if I say you dey talk for body water no dey talk tí wọ́n bá náà wọ́n bí yà yín ẹ má yẹ kí bínú bàbá yìí ti sọfẹ̀ ẹ gbé fún tí bàbá yìí ti sọfẹ̀ ẹ má gbé fún mi ò wá bí láti wá du oyè yìí o ẹ má yẹ kí bínú o. olórí ìbá 2 million èmi ò kó yẹn jẹ́ o gbogbo yín dẹ̀ ń gbà bí ẹni gbàgbọ́ ọtí èmi faramọ́ o ẹ jẹ́ kí Jíbọ́lá ó jẹ́ igbákejì wa o faramọ́ gẹ́gẹ́ bí èmi iron lady ohun tí mo bá wí ní àwọn ìlú mi kan ìbá 1 million. Well, everyone's with the right. But me buy you because you could just jawo. Ogo. You could just for the kawo sara. We so yes no matter. I'm on nursing. No ma correct pressure. So share why that she not out loud. That you lọ́dọ̀ tí pé àtẹ̀bẹ̀rẹ̀ ìjọ tí wọ́n fi yẹn lẹ̀ ìpàdé mi já fílẹ̀ ó sọ lẹ́kọ̀ọ́ nígbà ọ̀gá ẹ̀ ó gẹ̀ gbà fún ní ó ṣe kí ní olè wọ́n lọ mẹ́rin ṣe wà ní òyà rẹ̀ ìbílẹ̀ kú lórí mi ò forí gbálẹ̀ wọ́n tó ń ṣe ẹgẹ́ mi ò lè ṣí náà mi lè dáké sí gbó fílẹ̀ síbẹ̀ ẹ̀kú wà bẹ̀ aṣọ lórí ó sì wà ọ̀rẹ́ mi ní o ẹ mọ̀ ọ̀rẹ́ mi gidi ni but ma jẹ ju ẹ o sì wá jẹ ní ọ̀nà fílẹ̀ bẹ̀. Hey guys, mi fẹ́ sọ ọkàn tẹ́lẹ̀ ẹ wọ lọ́wọ́ bá tó dá wa yìí wàláhì kò sí àfẹ́dé rí full time work lọ́lọ́wọ́ bá ń ṣe o tẹ bá dẹ̀ gbogbo àwa tó dá kò dá wa bákan náà mẹ́rin size kan náà kan ní wa o yẹ ká ọwọ́ ẹ̀wù á mọ̀ pé bọ́lọ́ ti fún wa sample tèmi ni pé àti rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀dẹ̀ sí máa gbà àṣẹ ìsọdún bẹ́ẹ̀ bó léwu bàmá ó wá ṣá ọ̀kẹ́ ní ìlà ọ̀gbà ìpínlẹ̀ bẹ̀bẹ̀ ìyà ò gbọ́dọ̀ jẹ mí ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. ẹ kò jòkó sá. ó. bàbá ìjọ àwọn tó ń gbélé yìí nǹkan. mo ti ń retí rẹ mọ̀ ń bọ̀ àní mo ti ń retí rẹ. pé kí ni bàbá. wọ́n ránṣẹ́ kan ni. lọ́sìbọ̀. alákejì ni. àdúgbò wo ló ń jẹ́ alákejì. ọmọ bẹ ní ìsìn ọmọ.
ìbọn. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Adániwáyé, ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ o. Àfúnilówó, dákun fún mi lówó tèmi. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ohun tó ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé, sábàbí lolúwa fi ṣe, ìgbà mi jó sàn mí o, mo bẹ̀bẹ̀ o. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Kí n rówó ná, kí n rọ̀rọ̀ sọ láwùjọ àwọn ẹgbẹ́ mi, kọ́wọ́ mi torí kẹ́nu mi tọrọ o. Adániwáyé mo bẹ̀bẹ̀. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o. Ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o bàbá. Ìyà ò gbọ́dọ̀ jẹ mí, ìyà kì í ṣomi ọbẹ̀ kí a má ṣe jẹ mí o.